gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Wednesday February 18 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó tayọ lọ́jọ́ tòní jẹ́ o. Òun yín máa bá yín sọ̀rọ̀ wọ́ lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fi free dáadáa wò lọ gbogbo nǹkan tó dàbí ìwòyìnwó yìí, èyí tó sì dì sí yín lọ́kàn látijọ́ mẹ́ta tó ṣe pé ọkàn yín máa free dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa wà imaginative tó ṣe pé ẹ máa program àwọn nǹkan tuntun tó tún lè ràn ìgbésí ayé yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ o, tó ṣe pé ó dára kẹ́ fi ronú jinlẹ̀ nípa àwọn nǹkan dáadáa tẹ́ ẹ̀ ń fẹ́ fún ìgbésí ayé yín, àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ k'Ọlọ́run bá ṣe fún yín, ọ̀nà tẹ́ lè gbé gbà tí gbogbo àfi wá sí ìmúṣẹ. Kẹ́ wá tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí, ohun tó sọ sí yín lọ́kàn yìí, òun ló fẹ́ guide yín, òun ló fẹ́ tọ́ yín sọ́nà, òun ló fẹ́ inspire yín, tó sì jẹ́ pé gbogbo nǹkan tó bá sọ fún yín tẹ́ bá tẹ̀lé á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ iwájú. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ má wọṣọ dúdú birimu látòkè délẹ̀ kò dára. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́sì fi ìgboyà bójútó ohunkóhun pẹ̀lú. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín, àwọn ọ̀rẹ́ yín, àwọn tẹ́jọ́ ń bára yín ṣe ìbáṣepọ̀ yín máa dára púpọ̀, múdù yín máa dára papọ̀. Ìdùnnú báyìí kò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ yín. Ó ṣeé ṣe kẹ́ ẹ máa plan lórí bẹ́ẹ̀ fẹ́ tayọ ju ẹgbẹ́ lọ, lórí bẹ́ẹ̀ fẹ́ là bẹ́ẹ̀ fẹ́ lo. Ọjọ́ tòní sì jọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí ènìyàn tuntun kan kó wọnú ìgbésí ayé yín. Ènìyàn tuntun yìí ó lè wá bí ọ̀rẹ́, tó sì jẹ́ pé ìbáṣepọ̀ yín yìí ó máa bí àwọn oore èyí tó máa wáyé lọ́nà gbọ́ọ̀rọ̀. Ó dára kẹ́ lu ọjọ́ tòní pẹ̀lú àwọn tó jẹ́ olólùfẹ́ yín, èyí máa bí kí ẹ rí àwọn àǹfààní kan àtàwọn oore kan tàbí àwọn àmọ̀ràn kan tó máa ràn yín lọ́wọ́. Ọjọ́ tòní tẹ́ bá ṣe léyìí, inú yín á dùn, ayọ̀ yín á kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ láyé iṣẹ́, ẹ sì ṣe àwọn idea yín, àwọn ọgbọ́n tẹ́ ẹ ní lórí yín, ẹ ṣàlàyé ẹ̀ fáwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́. Ó ṣeé ṣe kí ó tún ràn wọ́n lọ́wọ́ lápapọ̀. Ẹ fi ọgbọ́n àtòyé tó lọ́n fún yín mójútó ohunkóhun lénìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ turquoise sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ara yín máa yá gágá dáadáa láti ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára kẹ́ fi plan láti jẹ́ kí iṣẹ́ yín lọ dáadáa, láti jẹ́ kí ìdàgbàsókè dé bá iṣẹ́ yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní take àwọn step láti rebrand iṣẹ́ yín, láti jẹ́ kí iṣẹ́ yín tún jọjú dáadáa sí. Ọjọ́ tòní ẹ lè ra nǹkan tuntun, ẹ lè rọjà tuntun, ẹ lè ṣàtúnṣe àwọn èròjà tẹ́ fi ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ tún náwó lórí iṣẹ́ yín, kí iṣẹ́ yín tún lè dùn rí, kó tún lè tayọ sí. Ó ṣeé ṣe kí àwọn opportunity tuntun kan àbáwọn contract tuntun kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ grab ẹ̀ dáadáa o, ẹ gbà mú dáadáa pẹ̀lú àwọn improvement tẹ́ ń ṣe lórí iṣẹ́ yín lásìkò yìí. Á bí àwọn oore dáadáa fún yín lọ́jọ́ iwájú. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Bẹ́ẹ̀ sì ni gbogbo plan yín kẹ́ pamọ́ láṣìírí kó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ deep green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́ o. Ọjọ́ tòní dùn ó lárinrin. Ọ̀pọ̀ yín ẹ máa ráwọn travel opportunity tàbí àwọn àǹfààní kan láti ní ìmọ̀ sí èyíkéyìí méjèèjì tó bá wáyé. Ẹ grab ẹ̀ látàrí pé àwọn àǹfààní máa jẹyọ láti bí rẹpẹtẹ. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé nǹkan tẹ́ bá kọ́ á dàbí màjíìkì fún yín lọ́jọ́ iwájú ni, tó ṣe é pé á ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ọjọ́ tòní dára púpọ̀, tó ṣe é gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ fún yín, gbogbo nǹkan máa lọ nírọ̀wọ́rọ̀sẹ̀, owó máa wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe káwọn èèyàn wá látọ̀nà jíjìn kan wá patronize yín lénìí, tàbí kí ẹ ráwọn àǹfààní kan látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ yín ẹ máa wà lucky dáadáa lọ́jọ́ tòní o. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine lórí ohunkóhun. Ẹ tún lómìnira lénìí láti káàkiri lọ bíríbi láti lọ wá oore, kò sí wàhálà. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ pọ́n tèrè tàgbàlẹ́, ẹ má jókòó sílé láìṣe ohunkóhun, kò dára. Ẹ jáde lọ láti lọ wá oore ló dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́.
ọjọ́ ọ̀tun ọjọ́ tó tayọ ló jẹ́ fún yín o. Ẹ máa experience ìyípadà ọ̀tun nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Gbogbo ọ̀nà tẹ́ ń gbégbà ọ̀nà tẹ́ ń gbà láti ronú ṣeéṣe kó yàtọ̀ bí ẹ ṣe ń fìlì nǹkan àti bí ẹ ṣe ń wo nǹkan ẹ ṣe ń wòye sí nǹkan ó ṣeéṣe kó fẹ́ yàtọ̀ bákan lọ́jọ́ tòní. Ẹ máa free pẹ̀lú àwọn nǹkan tó dàbí ròyìnròyìn tó ti ń wáyé látijọ́ mẹ́ta. Ẹ wá wòye sí o, ẹ̀yin tẹ́ jẹ́ single tó ṣeéṣe kẹ́ ṣalábàpàdé èèyàn tuntun lọ́jọ́ tòní bí olólùfẹ́. Ẹ̀yin tó sì jẹ́ pé ẹ wà nínú marriage kan ó ṣeéṣe kí ìbáṣepọ̀ yín kó tún dára sí kó tún tayọ sí lọ́jọ́ tòní kí ìfẹ́ tún gbalẹ̀ nínú ẹ̀. Ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ bẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ó ṣeéṣe kẹ́ ẹ ráwọn partnership day kan lọ́jọ́ tòní tó sì jẹ́ pé àsìkò yìí gangan ló dára jù kí ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ wà smart kí ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti mójútó lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Ẹ má kanra mẹ́nikẹ́ni. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín. Látàrí pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dàbí ọ̀tun ni, á dàbí ìgbà pé omi tuntun rẹ̀ ẹja tuntun kó wọnú ẹ̀. Ẹ̀yin àti olólùfẹ́ yín máa nífẹ̀ẹ́ ara yín gidi gan. Ẹ máa nífẹ̀ẹ́ ara yín púpọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó dára fẹ́yìn tẹ́ jẹ́ single láti mingle lénìí o. Ọ̀pọ̀ yín sì lè ṣalábàpàdé olólùfẹ́ tuntun lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára kẹ́ lákòókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín kí ẹ fi jọ jíròrò nípa ìdàgbàsókè márèjì yín láàyè iṣẹ́ gan. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín. Ẹ lè fòrúgbìn lọ́jọ́ tòní kí ẹ fowó ṣe nǹkan kan lọ́jọ́ tòní kẹ́yìn involve olólùfẹ́ yín nínú ẹ̀kẹ́jọ ṣe prayer nǹkan náà àdàgbàsókè o. Ẹ rí dájú pé wà positive minded. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Tí èèyàn bá ṣẹ̀yìn àbí tó olólùfẹ́ yín bá ṣẹ̀yìn látijọ́ mẹ́ta ẹ let's go kẹ́ mọ́kàn kó ń bẹ́ pátápátá. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ bíìjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23 lẹ́yìn tẹ́ ti yanjú àwọn táàsì kan látijọ́ mẹ́ta tẹ́ ti yanjú àwọn kankan tó dàbí nǹkan tó ti wà lọ́kàn yín tipẹ́tipẹ́ tàbí tẹ́ ti wà lórí ẹ̀ tipẹ́ ẹ tún gbáradì fún àwọn nǹkan tuntun àwọn bùkátà tuntun tàbí àwọn táàsì tuntun tẹ́ máa mójútó lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ máa ṣàtúnṣe àwọn nǹkan tẹ́ ń ṣe lójoojúmọ́ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ wá bísí púpọ̀ lọ́jọ́ tòní látàrí pé brain yín gan máa bísí rẹpẹtẹ. Ẹ máa fi calculate rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ plan ara yín dáadáa kẹ́ ṣe nǹkan yín létòlétò. Ẹ rí dájú pé gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Ẹ má neglect nǹkan tó bá dàbí àìlera èyíkéyìí tó bá jẹyọ lọ́jọ́ tòní. Tẹ́ bá kẹ́fìn àìlera kan tètè yá mójútó torí kó má bàa jẹ́ pé bóyá nǹkan náà máa fẹ́ jẹ́ nǹkan tó máa wá lágbára. Ẹ rí dájú pé tàṣejù bóńkóhun. Ẹ rí dájú pé ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ wà positive. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní creativity yín báyìí ó máa lékè nǹkan dáadáa o tó ṣe é pé inú yín máa dùn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lásìkò yìí. Kódà ẹ̀yin àtàwọn ọmọ yín gan ẹ jọ wà ní ìdùnnú ẹ jọ wà láyọ̀ ẹ jọ ṣàwàdà dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ fi lay out àwọn pílánù tètè ní látijọ́ mẹ́ta ẹ bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ lé lórí pẹ̀lú ìyàlẹ́nu lọ́jọ́ tòní. Ẹ máa rí àwọn orí owó kan látọ̀nà jíjìn owó máa wọlé fún yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Kódà travel opportunity èyíkéyìí tó bá jẹ ọlọ́jọ́ tòní ẹ tètè yá tẹ̀lé. Ẹ máa rí àǹfààní àti oore rẹpẹtẹ látara travel náà. Ẹ bá wọn yẹn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ fi ìgboyà mójútó ohunkóhun kẹ́sì àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ilé máa tún rọ̀yìn lọ́rùn dáadáa kò sí bíkíbi tẹ́ bá wà á ṣe yín bí ìgbà pé ilé yẹn gangan ló fẹ́ tẹ́ yín lọ́rùn jù kẹwàá. Ọjọ́ tòní ó dára kẹ́ fi lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Ọjọ́ mọ̀lẹ́bí lọ́jọ́ tòní jẹ́ ẹ fi ìfẹ́ àtọ̀yàyà wọn sáwọn mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣe ilé yìí á jẹ́ kí ìbáṣepọ̀ yín àtàwọn mọ̀lẹ́bí yín kó túbọ̀ wọnú ara dáadáa. Kódà ọ̀pọ̀ yín tẹ́ wà lájò tẹ̀sí ńlé a máa ṣe yín bí ìgbà pé kí ẹ wálé ló máa wà lọ́kàn yín. Ọjọ́ tòní ìfẹ́ àtọ̀yàyà ní kẹ́ fi hàn sáwọn èèyàn tó rọ̀gbà yín ká. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ bá wọn fámìlì ṣe lọ́jọ́ tòní dáadáa. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé àìdí oríṣiríṣi máa bẹ̀rẹ̀ sí ní wáyé sí yín lọ́pọlọ tó ṣe é pé àṣeyín bí ìgbà pé kí ẹ bá wọn tó jẹ́ bí àbúrò àbẹ́gbọ́n yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ọ̀rọ̀ sísọ yín máa tayọ dáadáa tó sì jẹ́ pé ọ̀rọ̀ sísọ yẹ lè fi sílẹ̀kùn oore dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè fi sílẹ̀kùn àánú fúnra yín. Opportunity lè wọlé lọ́jọ́ tòní. Opportunity èyíkéyìí tó bá wáyé kẹ́ rí dájú pé grab ẹ̀ dáadáa láàyè iṣẹ́
ẹ lè béèrè fún ìrànlọ́wọ́ tàbí fún promotion lọ́jọ́ tòní, ó dára bẹ́ẹ̀, kò sí wàhálà. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé àwọn nǹkan tẹ́ ń gbà lérò ó ṣeé ṣe kí ó wá sí ìmúṣẹ pẹ̀lú tẹ́ bá ṣe sọ̀rọ̀ dáadáa sí lọ́jọ́ tòní. Ọjọ́ iwájú yín máa dára ju ọjọ́ àtẹ̀yìnwá lọ. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe káwọn èrè owó kan, àwọn àǹfààní owó kan kó wáyé fún yín tó ṣe é pa súnmọ́ yín pẹ́kípẹ́kí báyìí. Ẹ gíráàbù ẹ̀ dáadáa látàrí pé ẹ máa ríra yín nírì ẹni tó ṣe é pé á máa wùn kó kówó lórí nǹkan kan bí kó bẹ̀rẹ̀ bísíǹsì àbí kó bẹ̀rẹ̀ iṣẹ́ kan. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ fẹ́ ní gbogbo nǹkan pátápátá bí ìgbà pé kí gbogbo nǹkan ti jẹ́ tiyín, kẹ́ ti kọ́lé, kẹ́ ti ra mọ́tò báyìí lá máa wùn yín. Owó máa jẹ́ nǹkan tó ṣe é pé ó máa jẹ́ kọ̀ǹsán yín rẹpẹtẹ púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní wá dára púpọ̀ fún yín láti fi kówó lórí nǹkan, láti fi invest. Ẹ lè invest sí real estate, ẹ lè invest sí farming, àwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ́tùn lósì, ẹ lè ṣiṣẹ́ àgbẹ̀, kò sí wàhálà. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é gbogbo nǹkan tẹ́ bá kówó lé lórí á padà bí oore fún yín ní ọjọ́ iwájú. Ọjọ́ tòní sì jọ́jọ́ tó ṣe é pé ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ti ń wá ìrànlọ́wọ́ ó ṣeé ṣe kí ẹ rí ìyẹn ìrànlọ́wọ́ owó. Ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ sì ti ń expect yín pé lóònù tẹ́ fẹ́ gbà kó tètè approve ẹ̀, ó ṣeé ṣe kó approve ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa àwọn plan yín mọ́ láṣìírí kó lè padà bí ẹ ṣe ń fẹ́. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ó tayọ rẹpẹtẹ fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Ẹ máa wò ó jẹ́ káyé yín ti yí padà, ó yẹ kí nǹkan ti yàtọ̀ fún yín títí dáadáa. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní wọ́nà àbáyọ sí gbogbo nǹkan tí ò lọ dáadáa nú ìgbésí ayé yín. Ẹ fẹ́ kó dàbí ìgbà pé nǹkan tún padà lọ dáadáa fún yín padà nú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé máa bẹ̀rẹ̀ sí ní clarity nípa ibi tẹ́tú fẹ́ tọ̀, nípa ọ̀nà tẹ́tú fẹ́ gbégbà láti jẹ́ káyé yín dá. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ fètò sí nǹkan yín, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín mójútó ohunkóhun. Ẹ lè wòye sí nǹkan tẹ́ ẹ fẹ́ fún ìgbésí ayé yín, kẹ́ wá plan, kẹ́ sì bẹ̀ sí iṣẹ́ tọ́ kó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.